Ẹ káàbọ̀ padà. Lọ́pọ̀lọpọ̀ gba àwọn nọ́mbà tá a bá lè kà, tá a bá fi wọ́n ṣiṣẹ́, a lè mọ pàtó èsì wọn. Gẹ́gẹ́ bí àpèjúwe, tí n bá ní f of x equal to 4/x, ẹ rí i pé tí x mi bá jẹ́ 2, èsì mi ó mọ jẹ́ 2. Bí n ti infinity kọ, torí a ti mọ̀ pé infinity ó jẹ́ nọ́mbà tó pọ̀ gan-an. A sọ fún wa láìmọye ìgbà pé infinity è ṣe nọ́mbà tó pọ̀ jù. Torófin ìṣirò ni pé tí nọ́mbà kan bá ń rúyẹ́ lọ́kàn wa póun ló pọ̀ jù, tá a bá tún ro wọ́n àmọ́ nọ́mbà ọ̀hún, a máa tún ní tó pọ̀ jù lọ. Tá a bá mú infinity yìí àtàwọn nọ́mbà tó jọ wọ́n, tá a bá fi wọ́n ṣiṣẹ́, a lè mọ ní pàtó èsì, ṣùgbọ́n a lè mọ ṣàfojúdá ìtẹ́sí wọn mọ̀ jẹ́. Ọgbọ́n tó dópin yìí nínú ìṣirò òun là ń pè ní limit. Nínú ẹ̀kọ́ yìí máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ bá mi ká lọ. Gẹ́gẹ́ bá a ṣe sọ, a máa mú nǹkan kan láti lè ṣe pé calculus náà là ń ṣe é sí ẹja gbé wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ni à ń pè ní limit? Ní pé kí n ṣe gbogbo ìgbà ló jẹ́ pé a máa get answer fún àwọn mathematics wa tá à ń ṣe o. Mo rò bó ti yá báwọn. Ìgbà mìíràn a ní mọ in tí èsì answer kan ó jẹ́. A lè má mọ tẹ́sí answer wọn ó jẹ́, ṣùgbọ́n a lè wá ọ̀nà tá a máa gbà máa ṣe irú gbìyànjú tí mo gbìyànjú láti sọ lélẹ̀. Ká pé bá ní x square minus 1 divided by x minus 1. Ọ̀yà tí wọ́n bá ní put x equal to 1, pé kí kẹmọ fi x yín ṣe 1. Ẹ̀sẹ̀ pé túmọ̀ náà ni pé kí ni o, ibi tí n bá ti rí x kí n fi 1 sí. Ọ̀yà tá a bá gbé 1 sí, ajá sí pé yóò mọ fún mi ní kí ni o, 1 square minus 1 divided by 1 minus 1. Yóò mọ jẹ́ 1 minus 1 over 1 minus 1, 0 over 0. Kí dẹ̀ ni 0 over 0? 0 over 0 is a 0. Kí la mọ̀ pé o? Indeterminate. Ẹ jẹ́ á kọ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀. Kí ni à ń pè ní indeterminate? Tó bá jẹ́ wípé answer nǹkan kan ẹnu òkò lórí rẹ̀. Ṣé nísìnyí bá ti mọ̀ 2 plus 4, 6. Kódà kẹ́ gbedé lu èbò, 6 ni wọ́n mọ̀ fún wa. 8 minus 5, 3. Kódà kí wọ́n mọ̀ máàkì ẹ̀ ní Nàìjíríà mọ́ kí wọ́n gbé lọ lu èbò, 3 náà ni ó mọ̀ jẹ́. Ṣùgbọ́n àwọn kan wà ń bẹ tó yẹ pé ẹnu òkò lórí rẹ̀ báyà pẹ̀lú àwọn òfin. Ká gbé tá a bá gbé wọn ságbórin òfin tá a ti mọ̀ kò ní ṣiṣẹ́. Lára rẹ̀ náà ni 0 over 0 wà. Lára rẹ̀ ni 0 over 0 tàbí tá a bá ní 0 raised to power 0. Indeterminate lòun náà. Bó la ṣe mọ̀ pé indeterminate ni? Òun náà ni pé kí ni o? Ṣé mọ̀ ẹ jẹ́ kọ́kọ́ mú àpẹẹrẹ lè tí bá ní 0 raised to power 0. Kófin méjì ló wà fẹ́lẹ̀. Àwọn kan náà ti máa fẹ́ lo òfin power 0 fún. A ti mọ̀ ipe tí ẹni nọ́mbà bá raised to power 0 kí la ní ọmọ jẹ́. A ló lè jẹ́ wọn. Ajá sí pé tí n bá fẹ́ ronú nípa òfin power 0 yẹn, mo mọ̀ pé 7 raised to power 0, 1 ni ọmọ jẹ́. Tí bá fẹ́ máa ronú nípa òfin yẹn náà, ajá sí pé mo lè sọ pé 0 raised to power 0 jẹ́ 1. Ẹ fà gbọ́yé báyẹn ni mo fi ṣàpèjúwe ni o. Alákọ̀ọ́kọ́ ni ẹ. Ẹlẹ́ẹ̀kejì náà mo lè sọ pé 0 raised to power 0 jẹ́ 0 náà. Ṣé mọ̀ dí tí 0 raised to power 0 fi jẹ́ 0? Wọ́n náà ni pé tí n bá ní 3 raised to power 2, ṣé pé tí mo 3 raised to power 2 náà ni pé kí 3 máa multiply ara rẹ̀ lẹ́ẹ̀mejì yóò fún mi ní 9. So òun náà ni pé tí máa tún ní 0 raised to power 0, òun náà ni pé 0 máa multiply rẹ̀ ní ọ̀nà 0. Ẹ sì ti mọ̀ pé 0 disaster ni. Ẹni tí tiẹ̀ ti jóná kọ́ mọ́ ṣe kí ni o? Kọ́ mọ́ kó náà mọ́ tiwa. Kódà kẹ́ máa multiply 0 pẹ̀lú ara rẹ̀ nígbà 1 million times. Kí ló mọ̀ fún wa? Òdo ni o. 0 times 0 times 0 times 0 times 0, 0 náà ni. Ajá sí pé pẹ̀lú ìta ti gbọ́yé yìí, a lè mọ sọ pé 0 raised to power 0 jẹ́ 1 pẹ̀lú òfin kí ni o? Power 0. A dẹ̀ lè mọ sọ pé kí ni o? 0 raised to power 0 náà jẹ́ 0 pẹ̀lú kí ni? Pẹ̀lú product 0. Ajá sí pé answer kan kò yí ṣe pé ẹnu òkò lórí answer ó lè jẹ́. Tẹ́nu bá ti kò báyẹn náà, indeterminate ni ó mọ̀ jẹ́. Ọ̀yà ṣe wá mọ̀ bí 0 over 0 náà ṣe jẹ́ indeterminate. Bẹ́ẹ̀ ni òun náà lè pín sọ́nà answer kan kọ́ ni awuyewuye ń bẹ lórí òun náà. Awuyewuye aláwọ̀kọ́ náà ni pé ṣe pé ká pé numerator ní 0 mi wà. Ṣe pé mo lè gbọ́ ilé iye sọ́nà méjì nísìn. Ọ̀nà àkọ́kọ́ náà ni pé tí 0 bá wà ní numerator at numerator. Ṣe pé tí 0 bá wà ní numerator, mọ́dà ayélujára tí 0 bá wà ní numerator, in tí expression yóò mọ̀ fún yín 0 ni o. So yẹ abọ́ sí jẹ́ bẹ̀ tí bá ní 0 raised to power 3, 0 ni o. Ṣe mọ̀ dí ẹ pé 3 wà yìí òun là ń pè ní dividends. So 3 mi jẹ́ kí ni o? Divisor. Answer tí mò ń rí láti bí division mi ò là ń pè ní kí ni o? Quotient.
òfin kan dẹ̀ sì sọ pé tó ẹgbẹ́ mi bá ní reminder tó ẹgbẹ́ reminder mi bá jẹ́ 0 tí bá multiply quotient àti divisor padà yóò papọ̀ yóò mọ̀ fún mi ní 0. That's why mo fi sọ pé 0 divided by 3 0 torí mo mọ̀ pé 0 times 3 yóò mọ̀ fún mi ní kíni padà yóò mọ̀ fún mi ní 0 padà. So 4/2 over yín tẹ̀ mọ́ ń sọ̀rọ̀, so 4 divided by 2 yóò mọ̀ fún mi ní 2 torí mo mọ̀ pé 2 times 2 òun náà mọ̀ fún mi 4 padà. Ajá sí pé níbí báyìí tí n bá fẹ́ gbé lórí òfin yẹn mo lè sọ pé 0 is per 0 is equal to 0 torí 0 times 0 ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́ báwọn, so mo lè lo òfin yẹn pé 0 tí 0 bá ti wà numerator yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 0 a lè lo ọ̀nà aláwọ̀kọ́ nìyẹn. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wà ní pé tí 0 bá wà ní denominator ńkọ́ wọ́n máa ní undefined, so yóò wá bí ó ṣe mọ̀ jẹ́ undefined torí tí n bá ní 2 divided by 0 gẹ́gẹ́ bí àpèjúwe ẹ̀pọ́dẹ̀ tí mọ̀ yí pé tí n bá multiply divisor mi àti quotient papọ̀ ó gbọ́dọ̀ mọ̀ fún mi ní kíni o dividends. So tí máa ń sọ pé 2 divided by 0 mi jẹ́ 0 mi báyìí ajá sí pé mo ti purọ́ torí 0 times 0 lè fún mi ní 2 padà. That's why ẹni tí 0 bá ti wà ní denominator máa ń sọ pé undefined kódà ó lè jáde nínú jamb àfáà tá à ń ṣe jamb pé kí ni value expression kan ó mọ̀ jẹ́ àbí wọ́n lè fún wa ní irú nǹkan báyìí pé x over x square plus 3x plus 5 wọ́n á lè ní kí ni value x ó mọ̀ jẹ́ tí ó mọ̀ sọ expression yìí di undefined. Ìtumọ̀ yìí pé tí ó mọ̀ sọ expression yìí di undefined náà ni pé tí denominator wa bá jẹ́ 0 ajá sí pé ibi tí mo ti lọ náà ni pé 0 divided by 0 ń sìn náà mo lè ronú rẹ̀ pé ó lè jẹ́ 0 mo dẹ̀ sì lè ronú rẹ̀ pé ó jẹ́ undefined torí pé awuyewuye ti wà ń bẹ̀ẹ́ náà a máa pè ní kíni o indeterminate. Ọ̀yà ẹja wa tẹ̀síwájú lórí ìtànṣe a ti mọ̀ pé x square minus 1 divided by x minus 1 sìn tí n bá fi x mi pọ̀ jẹ́ 1 mo mọ̀ pé yóò mọ̀ fún mi ní kíni o 0/0 indeterminate. Ọ̀nà èsì dí fún ẹni tí máa ń ṣe mathematics ló ti yé wa tọ́nà bá dí ní ibì kan ẹ gbọ́dọ̀ mọ̀ wá bẹ́ẹ̀ ṣe nígbà náà bẹ́ẹ̀ ṣe a ti mọ̀ 0 is per 0 ìṣòro kan ni ò torí indeterminate ni ó wà bó wá ní tó bá jẹ́ pé mo wá ń wá sẹ́wọ̀n pé nísìn ajá sí pé mi mọ in tí àṣà yẹn jẹ́ níwọ̀n gangan ọ̀dà tí n bá wà ń wá in tó súnmọ́ ń kọ́ ẹ wo àwọn onítíátà gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí pé ní àwọn tíátà ẹni tó bá máa ń ṣe kí ló kọ ẹ̀wọ̀n bóyá tí kan nu wọn bá kú tí wọ́n bá fẹ́ mọ̀ ṣe ẹ̀yẹ ẹ̀gbẹ̀yìn fún kódà kìí sóhun tíátà àwọn alákọ̀wé náà mọ̀ síbẹ̀ wọ́n wá wẹ́ nìkan tó jọ bí ìgbà mo rí fídíò kan gbà tí bàbá Sùwé ṣaláìsí gbà yẹn so wọ́n á wẹ́ nìkan tó jọ bàbá Sùwé yẹn náà ó kun kinní dúdú tí máa ń kun yẹn òun náà wà ń jó ẹ pé kèsè bàbá Sùwé wọn ò lè rí bàbá Sùwé mọ́ torí ẹni tó bá ti kú ó ti kú náà nù wọn ò rí bàbá Sùwé mọ́ ṣùgbọ́n wọ́n wá ẹni tó ṣe kíni o ẹni tó súnmọ́ ọkà so nísìnyí báyìí èmi náà ní x mi ẹ máa wo x square minus 1 divided by x minus 1 ọ̀yà ẹja máa wá àwọn tó súnmọ́ 1 nù ẹ máa wo ẹ pé tí n bá fi 0.5 sí 0.5 sá súnmọ́ 1 ẹ rí pé kí ló fún mi ilé ọmọ jẹ́ 0.5 squared minus 1 divided by 0.5 minus 1 tẹ́ bá tẹ sínú ẹ̀rọ ìṣirò yín yóò fún mi ní 1.5 ọ̀họ́ ó yẹ jẹ́ lo 0.9 náà òun náà sá súnmọ́ 1 kí ni ó mọ̀ fún mi 1.90000 tẹ́ bá tẹ̀ sí calculator yín ó yá ẹ jẹ́ tún 0.99 òun náà tún fún mi ní kí ni 1.9900 tẹ́ bá tẹ̀ calculator yín ó yá tí máa tún tẹ̀ 0.999 1.9900 ni ó tún fún mi kódà tí máa tún sọ pé 0.9999 yóò fún mi ní 1.9999 tẹ́ bá tẹ̀ sí calculator iṣẹ́ ẹmọ tí mò ń ṣe ibi tí bá ti rí ẹ̀sìn mò ń gbé arákùnrin yìí sí kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé bí nọ́mbà yẹn ṣe ń súnmọ́ wọn so ti èmi báwọn ọ́nsà tí mò ń gẹ̀ẹ́tì yìí náà ó ṣe kí ni o ó ń súnmọ́ nǹkan kan ajá sí pé tí n bá mọ in tí ánsà wọn bá jẹ́ gangan lórí wọn mo lè mọ ohun tí ó jẹ́ tó bá súnmọ́ ẹ̀sẹ̀ pé tẹ́lẹ̀ yìí túmọ̀ sí fún mi gan lélẹ́yìn pé eléyìí ti mẹ́nu létù so ti bá eléyìí ti mẹ́nu létù ok náà bí kí wọ́n mọ gbá bọ́ọ̀lù lọ ní ìsìn náà ni wọ́n ti wá lu àwọn kílọ̀bù kan ní 7-0 ó wá kun ìṣẹ́jú kan sẹ́yìn pé mẹ́rẹ́kù gan ni ó ṣẹlẹ̀ tí báyà mẹ́rẹ́kù kan lè ṣẹlẹ̀ ọ̀gẹ́gọ́ àkàn fún ọ ní injury time ìṣẹ́jú 5 ó súnmọ́
kí wọ́n lè mọ̀ recognize ṣe ẹgbẹ́ tí wọ́n gbé wọn go so ti bá mọ̀ in tí answer yẹn jẹ́ ní 1 so ti bá ṣùgbọ́n a mọ̀ pé kí ni ó ń súnmọ́ 2 a jẹ́ sí pé mo ní nǹkan kan méjì kan báyìí nínú nǹkan aláwọ̀kọ́ tí mo ní náà sí ni pé kí ni mo ti ní nǹkan àwọn nǹkan méjì lẹ́ báyìí aláwọ̀kọ́ tí x mi bá jẹ́ 1 pẹ̀lú àlàyé tá a ṣe lẹ́ẹ̀kan kí la ní o indeterminate ọ̀yà ẹlẹ́ẹ̀kejì a mọ̀ ipe tí x bá jẹ́ 1 expression x square minus 1 over x minus 1 wa yẹn kí ló ń ṣe o answer yẹn a rí pé ṣe kí ni o ó ń súnmọ́ 2 a mọ̀ pé 2 ni ó mọ̀ jẹ́ bó la ṣe á lè sọ méjèèjì papọ̀ torí ìṣirò gbọ́dọ̀ purọ́ èyí purọ́ nínú ìṣirò bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ èèyàn ṣe mọ̀ sọ èèyàn á ní máa fi kíní kan gbé ebi báyìí ìrọ̀ o so ajá sí pé ẹ gbọ́dọ̀ kó méjèèjì papọ̀ ọ̀nà tá a lè gbà padà kó méjèèjì papọ̀ náà ni pé kí ni o a lè mọ rí answer 2 ṣùgbọ́n a lè rí torí indeterminate ta ní ajá sí pé ẹ bí sọ pé okay now ẹ ti ẹ gbàgbé tó ṣẹlẹ̀ ẹ já gbàgbé pé àwọn get indeterminate ṣùgbọ́n wọn àyẹn tá a bá fi sí o tí answer bá ti ń súnmọ́ 1 tí bá ti ń súnmọ́ 1 in tá a máa ní òun náà ní 2 so tí ẹ bá ìtumọ̀ rẹ̀ náà ní ìtumọ̀ limit nìyẹn wípé limit function yìí the limit of inter y so tí ẹ bá tí s bá ti ṣe kí ni o tó bá ti ń súnmọ́ 1 as s approaches 1 is 2 ẹ wá lè kọ mathematical by pé limit as s tends to 1 so tí ẹ bá s square minus 1 s minus 1 is equal to 2 mo lérò pé agbó àlàyé méjèèjì yẹn yé nísìnyí báyìí s is equal to 1 yín òun kọ́ ló fún wa ní 2 ṣùgbọ́n tí s bá ti ń súnmọ́ 1 a máa rí 2 ẹ dákun ṣe agbó àlàyé tí limit jẹ́ yé báyẹn ẹ dákun mo mọ̀ pé a ti gbọ́ àlàyé yẹn yé o ẹ rí i pé a wá ṣe láti apá kan à ń mú àwọn tó súnmọ́ bí alátapá ọ̀tún ọ̀yà ẹ jẹ́ ń ṣe láti apá òsì mi ẹ pé mo lo 0 ẹ tẹ́ bá wò tẹ́ bá ṣàkíyèsí mo lo 0.5 mo lo 0.9 mo lo 0.999 so ti ọ̀yà ẹ jẹ́ ń ṣàpèjúwe rẹ̀ náà láti apá ọ̀tún mi bó ní tí bá tún ní x mi báyìí x square minus 1 over s minus 1 so tí máa kọ́ fi 1.5 sí ṣe pé 1.5 náà a lè sọ pé súnmọ́ 1 náà bí ẹ pé tẹ́ bá fi sí pé 1.5 square minus 1 divided by 1.5 minus 1 tẹ́ bá tẹ̀ sínú calculator yóò mọ̀ fún mi ní 2.5 mo rò bó ti yé ń bá ọ yẹ ẹja tún lo 1.1 náà ẹ pé fún mi ní kí ni o 2.1 tẹ́ bá tẹ̀ calculator yìí sí tí má tún lo 1.01 ẹ rí i pé tẹ́ bá tẹ̀ sí yóò mọ̀ fún mi ní 2.01000 tí má tún lo 1.0001 òun náà mọ̀ fún mi ní kí ni o 2.00100 kí lẹ ṣàkíyèsí ẹ rí i pé òun náà tún ṣe kí ni o ó ń mẹ́nu lé 2 ajá sí pé ó ń mẹ́nu lé látàpá ọ̀tún bóyá tí ń bá ro nǹkan kan mọ́ ó dẹ̀ sì mẹ́nu lé látàpá òsì tí ń bá yọ nǹkan kan kúrò mo rò bó ti yé mi báwọn òun la máa ń pè ní left limit a lè ní left limit bóyá tí ń bá ní limit mi báyìí as a tends to bóyá tí ń bá ní kí ni s tends to a minus òun ni left limit ni ó dàbí kí mo mú bí mo ṣe mú pé láti 0.5 0.9 ẹ rí i pé láti apá òsì mi ni mo dẹ̀ sì lè ṣe kí ni o mo lè ní right limit táyé pé mo ń mú látàpá ọ̀tún mi bẹ́ẹ̀ mo mú àwọn tó súnmọ́ bíi 1.1 kìíní kan 1.2 so ẹ rí i pé àwọn yẹn súnmọ́ látàpá ọ̀tún a máa sọ pé limit yẹ exist o tó wáyé pé àwọn méjèèjì wọn dọ́gba ajá sí pé tí wọn bá ti dọ́gba a lè sọ pé limit kan exist o mo rò bó ti ń bá a lè sọ pé limit kan exist gẹ́gẹ́ bí àpèjúwe nìsín tí n bá ní irú limit yìí nìsín ẹ máa wo ẹ bá ní irú limit yìí limit ń padà bá ṣàlàyé bẹ́ẹ̀ sì lè mọ̀ sí limit o s tends to 0 1 over s ó yẹ já pa rẹ̀ ṣe pé tí bá ń súnmọ́ látàpá òsì ó yẹ já mú nọ́mbà kan látàpá òsì tó súnmọ́ 0 ẹ pé that's bóyá ká pé bíi negative kínú bóyá negative 0.9 ẹ pé negative 0.9 tí n bá ya nọ́mbà line mi real line mi ni o 0 rẹ o 1 rẹ o negative 1 ajá sí pé tí n bá rọra mú nǹkan tó súnmọ́ láti apá òsì mi báyìí kí ni ẹ ká pé mo mú minus 0.99 ẹ pé ilé ọmọ fún mi ní kí ni o 1 over
minus 0.99 bẹ́ẹ̀ tí máa ra mú eléyìí tó ra wà lápàtún rẹ̀ ńkọ́ so ti yé mi báwọn ṣe ẹgbẹ́ ká pé mo mú 1.1 kóun náà jẹ́ limit as s tends to 1.1 1 over x yóò mọ̀ jẹ́ 1 over 1.1 àbí ká gbọ́ 1.01 ẹ rí i pé méjèèjì ò lè ṣe kí ni o wọn ò lè dọ́gba láíláí ajá sí pé limit wa yìí o kò ṣe kí ni o kò exist so that's why tẹ bá nírú nǹkan báyìí a máa sọ pé limit yẹn ò exist ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa